الضرورة والحاجة شيء واحد. هل نترك البيان للمفتي ليفهم الجميع حقيقة الضرورة والحاجة وما الفرق بينهما؟ جماعة ايغون كيوري ارتكاب الضرورة ارتكاب المحرم في وقت الضرورة هل هو واجب أم لا؟ لا 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 لا، أنا شاورت هذا وأتيت بما ذهب إليه الجمهور وكيف خالفهم في ذلك العلامة ابن القيم أي ابن تيمية. أنا شاورت هذا. nínú àdúrà tí Hájì bàbá òfìsì fún ní Mẹ́kà ní pé tí masalaye nǹkan fún yàn kí n máa mọ̀ padà pé mo ti ṣàlàyé rí ẹ̀sìn àdúrà fún mi abẹ́ẹ̀ sí fún mi. نعم. الفرق بين الضرورة والحاجة لا بد أن أعرف عليكم الضرورة كما عرفها أهل العلم. الضرورة بلوغ الإنسان حدا إن لم يتناول الممنوع أو يفعل المحظور هلك أو قارب الهلاك. المشكلة نقول الضرورة هي بلوغ الإنسان. إن تنقل ضرورة نكون منيا كبارة كودة كذا كفاية أو تدبه إن بلوده حدًا أو تدينه على كن إنه على تواوي أو وطن أو وسي إن لم يتناول الممنوع أو tí ó bá jẹ ntọ́lọ́ ńlá gbọ́dọ̀ jẹ ní táìmù yẹn aw yaf'al al-ma'dhura àbí ntọ́lọ́ ńlá gbọ́dọ̀ ṣe tí ó bá sí ní táìmù yẹn halaka yóò aw qaraba al-halak tàbí kọ́ máa rí àbúrò òkú ṣékú lábúrò náà kábíyèrè rẹ̀ náà.
ikú lábúrò barakallahu fik ṣé oorun ni àbíkẹ́yìn ọ̀dákú ẹnìkan ó má pẹ̀rẹ̀ nìkan wá torí ṣẹ́rì wà lónìí ọgbà ẹlẹ́gẹ́ àwọn kìnnìyàn máa ń dápọ̀ ṣùgbọ́n àbúrò gbòye ọ̀yá àní ṣe ń tàà túí ẹnìkan ó mú àpẹẹrẹ kan wá ẹ̀bá mi lọ bulugul insana haddan kéèyàn ò dí ẹnu àlà kan ẹnu àlà iwájú ò sí lọ ẹ̀yìn ò sí padà ikú rẹ̀ iwájú rẹ̀ in tó lè mọ́ mú kú tàbí kọ́ mọ́ rí first born kú àbíkílẹ̀ pé ẹ̀pọ̀ fi second born kí ni second born ọ̀dá àfikọ́yà ìlànà yàtàná ọlọ́mọ̀ náà in tọ́rọ ní kọ̀kọ̀rọ̀ dédé ẹ̀ ní jíjẹ ní àbí ní mọ́mú tí ó bá lè jẹ́ ń táìmù kàbùkú mú táìmù yẹn tàbí tọ́rọ ní ọ̀bọ̀rọ̀ ṣe tí ó bá ṣe ń táìmù yẹn halaka yóò kú tàbí kọfẹ́ ẹ̀kú mọ́sára wádìí ẹnìkan lọ drọ́gì ara rẹ̀ fún obìnrin tó fẹ́ bá sí sínà ẹ̀bá lọ mo fẹ́ bí n pọ́sọ́ kónú tàǹsọ̀ yìí tíblẹ̀tì ẹyọ kan rẹ̀ yóò gbé fún wákàtí 5 ọwá lù 4 wákàtí 5 lọ́nà mílùú ẹ́ olùtẹ́ ọmọrọ̀bọ̀ wájú táwọn kọ́dọ́sẹ̀ bí ó ti pàdé òjò ìbẹ̀rẹ̀ ni òjò ní agbára ètò tí ń dára rẹ̀ rú kọ̀ wá lílọ ọ̀run gbogbo ọlọ́kadà sáàmù títí tẹ́ ìdí 10, 10, 30, 11 pò sí àdí tó 1 ló bá padà lé kọ̀ wá lè sùn lọ́nà kàkà bẹ́ẹ̀ òun ti kọ́ rọ́bà hàlákì tàbí kó òkú àfi kí sẹ́rù rẹ̀ láńsọ yìí tọ́rọ mi ọmọ gbọ́n nǹkan mi yìí náà wọ́n sọ káàtù ọmọ ìyá ni kọ jẹ́ sáàrí tí ìgbàwẹ̀ yọ́ wà sínú kọmọ̀pàpọ̀ ti lú kò bú lápò mọ̀ ṣe ọ̀pọ̀ àwọn nǹkan mí bẹ̀ ń gbà mítọ̀jẹ́ wípé ẹ̀sìn gán pìlẹ̀ ti túyàn ẹ̀lẹ́ tẹ́ yóò tún ẹ̀lẹ́ tí ó kàwà kankan mí wọ́n sì ń lọ sí Libya so obìnrin kan wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kìí ṣe mùsùlùmí kódà ìkan rẹ̀ ní agbára kò sí bá sọ̀rọ̀ yẹn kì í bá sọ̀rọ̀ in tó kálukú sì ń ṣe òun kálukú ti ní tí ó jẹ́ níbi tí ń lọ òun kò ní tí ó jẹ́ ṣùgbọ́n mẹ́rin pé àwọn orí ibi kan bí rẹ́sọ́rántì kò sọ pé àwọn máa rí bí irin ijọ́ méjì táwọn akùn kankan kò sọ́pṣẹ̀tò ní ju pé kúlíkúlí obìnrin ló lè jẹ ṣùgbọ́n kọ́sọ̀ náà tí ó gbàdé bẹ́ àfikọ́ máa jí mú kọ́mọ́ sí kí ni o tọ́ ẹnu rẹ̀ gún ọgbọ́dọ̀ nígbọ̀ pẹ́ níbẹ̀rẹ̀ wáwọn ẹ̀pẹ̀ sílẹ̀ tí wọ́n ní after 10 aṣojú ní sú ọ wá fẹ́ mọ̀ yóò kìíní mú nígbàtí bí dújú ẹ̀ ikú rẹ̀ tí ń lè máa ra wọn rà ọkàn kan bá sọ pé sọ mọ̀ pùlí lọ fẹ́ máa jà wàkọ̀dì bálagọ̀ haddan in lam yatanawal kúlíkúlí obìnrin burúkú yìí
halaka aw qaraba al halak kí lè yọ ma sí pẹ̀lú kúlíkúlí wọn kí ni a ní ẹsẹ̀ jẹ́wọ́ orí bẹ́ẹ̀ náà wà yẹn travel lánàá wọ́n ti rìn ní ọjọ́ mẹ́ta láì jẹun ibi tí wọ́n já sí báyìí àdúgbò náà já sí nílẹ̀ Ìgbò ní ẹ̀rí àwọn ilé ìlọ kí náà sí wọ́n ní ń sòkú ọmọ tuntun kì í sọ́dúnrí òkú tánẹ́sì oúnjẹ iná lùkú tí a lè jẹ tí ẹ̀mí wọn fi ní bọ́ wọn á súnmọ́ bẹ́ wọn á pé méjì mo fẹ́ kó mọ́ ọ̀rọ̀ tí Sábó béèrè àwọn kan bá yà pé èèyàn bá gbé bí ilé ìpàdé Ọlọ́run ikú ṣàhídì ni àwọn ọ̀jẹ́ ní abakú wọ́n tó bí márùn ní ṣe bí dọ̀rúrọ̀ ni a sì ti balagọ́ haddan in lam natanawwala hadha al-mamnu'a aw naf'ala hadha al-mahdhura halakna aw qarabna al-halak náà bá jẹ́ wọ́n bá pèsè abúwá àwọn tí ó kúrè o ọ̀dọ̀ tí a sì gbà kúrè o ń ta pè sí náà ni pé ẹwà bá ní kírun sí ọ̀la o mufti ẹ kìrì sọ́la bẹ́ẹ̀ ni kìrì sọ́la nítorí pé àwọn rí ń tọ́sẹ̀lẹ̀ yẹn wọ́n rí sí rúksọ̀ níbọ́lọ́ nǹkan dẹ́wọ́ ni ibi mo sì lára mi tí n bá kú fún lórí pé mi ò gbàdẹ́wọ́ rẹ̀ ibi mo bọ́rọ̀ ojú rẹ̀ àwọn olè ní àà sáwá gbọ́n bí ọba tó dẹ eléyìí fún wa ibọ́n ló fi tì í sẹ́sìn fún wa ó sì nílùú hálù eléyìí ká jẹ́ àkọ́kọ́ náà ta ń sí dáadáa náà méjèèjì àwọn eléyìí mú ní àzímọ̀ pé Ọlọ́run ní àsìkò yìí èmi mọ yọ̀ǹda fúnra mi ń sì fẹ́ kó para rẹ̀ eléyìí ni Ọlọ́run yọ̀ǹda ń tòótọ́ ṣùgbọ́n mo bọ́lọ̀ ń tán dojúkú tánsẹ̀ tánsì dídí ìsáré òbíṣẹ́ tí mo kàn fẹ́ ẹgbẹ̀rẹ̀ ìsáré tọ̀ tí mo mẹ́bí kọ́ méjì wala tulqu bi aydikum la tahluka pé òtú sẹ́nìkan dínà yìí ni I put it down. Inta fẹ́ fàyọ ní ìsinmi wípé tí ma farko bayna azima wa rukhsa ẹmọ́ tí ìsìnkẹ́ kẹ́ tó bí àkó ń bí ẹmọ́kànlá ọ̀dá ma sí padà bí ẹmọ́ wọ̀lẹ̀ ma kò sí kí ni ọ ma padà bí ìkẹ́kẹ́ náà bẹ́ ń bí dọ̀rúrọ̀ àti ájá tí mo fẹ́ ká gbọ́ yìí náà ń bọ́ ìdí nǹkan ti wal haja àmúṣàrọ̀ ẹsọ ìtumọ̀ dọ̀rúrọ̀ Yorùbá ìtumọ̀ ájá náà Yorùbá tí a pé bá a ṣe ń kí o lọ díẹ̀díẹ̀ yìí a lè máa gbọ́yé sínú ọpọlọ àtàrà wa ṣùgbọ́n ní èdè wa táà ní lè differentiate dọ̀rúrọ̀ tí ilẹ̀ bá fún mọ́ yìí so hajjá èèyàn ti bùkátà sí pẹ̀lú ilé ò fún mọ́
filẹ̀ fún mọ̀ ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ ọ̀gá wèrè ni tàlọ́gá wèrè ẹni alhaja hiya al-iftiqar ila ash-shay alladhi idha tawaffara lil-insan rafa'a anhu al-haraja wal-mashaqqata wa idha lam yatahaqqaq lahu dhalik lam yahsul fasadun 'azim. You clear this? Yeah. in tó sọ wípé àbúmọ́sáró gbálẹ̀ kan wọ́n ní hajjá pé kìí sí pé ara ní wọ́n yọ nira kú ìnira ń bẹ́m̀bẹ́ o kí yàn sọ wípé in tí wèrè fi àtọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ ni wípé ẹlẹ́dẹ̀ máa dọ̀tí sọ̀rọ̀ yẹn lọ ẹlẹ́dẹ̀ máa ń dọ̀tí wèrè náà ń dọ̀tí ṣùgbọ́n kò lè dọ̀tí tó ta ní o tó ẹlẹ́dẹ̀ ají ìpọ̀fí ẹ̀bá lọ ṣé wèrè rí dọ̀tí ẹlẹ́dẹ̀ hiya liftiqar in ta ń pè ní hajjá oníkéyàn ò bùkátà ila shay lọ sí dí nǹkan tó tẹ́ pé idha tawaffara lil insan tí nǹkan yẹn bá lè wà fọ́mọnìyàn ní táìmù yẹn rafa'a anhu al-haraj ara tó fẹ́ ní wal mashaqqa àti àìrọrùn tó fẹ́ débà nǹkan yẹn ọdẹ lọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ṣe àpé kẹ́kẹ́ ti sẹ́nu mashaqqa ti dé but ọ̀hún wa tí ó fi gbé mashaqqa ikú kò rí òtútù ni ọdẹ bùkátà dìfáyà bóyá kó rí bí blanketi tàbí nǹkankan kọ̀ wà rí òtútù ń sì lè pa kò rí sẹ́ òtútù kí ni o òtútù ó lè pa àfi kó lo kó fi in tó padà rí táìmù yẹn ọjẹ́ aṣọ àwọn Guinness tí wọ́n fi polówó ọtí kọ̀ọ̀ká ó fi búra eléyìí òtútù mú òtútù yìí kò lè lọ bí pípa ṣùgbọ́n lè fa pneumonia ó mú cardigan ajípọ̀fí nínú ẹrù rẹ̀ ṣe ìpá ìtí sọ wípé sí dọ̀rọ̀ lè jẹ́ yíò mú nǹkan ní nǹkan Imam Maliki wá fákọ̀ pẹ̀lú shert tó bá jẹ́ wípé ìgbò bá fẹ́ sálàyé tí wọ́n bá ti ẹ̀ka mọ́bẹ̀ wọ́n gbọ́yé pé ájà lọ fàdébẹ̀ ṣùgbọ́n ká pípí tí wọ́n ti ní gbọ́yé ni tí wọ́n wà lọ torí ẹ̀gẹ́ lọ́wọ́ kó fi kan díkejì ọfẹ́ ìdá
ọ̀rọ̀ yóò clear ní ìsìn ibi páyẹ̀ ibi pọ̀ débi pé ẹ̀mí ẹ̀dí fẹ́ lè bọ́ kọ̀ wá sí tó lè jẹ́ kò rí mẹ́ta kò rí nǹkankan lọ bá rí búrẹ́dì ìyá arúgbó àwọn gbé wájú ta ìyàwó lọ mú pankẹ́rẹ́ tí wọ́n fi máa na ẹran wọ́n fẹ́ lọ mú nù lé n tó kù fún náà ni pé kọ́kànlá náwọ́ mú ó sì jẹ́ àgbùgbù àmọ́ ìyàwó tí ara ń ka wọn náà tí èbò padà gẹ́ẹ̀tì wípé àsọpọ̀ ní bá wọn sọ̀rọ̀ láti ìjọ ike ìṣòbe lọ́wọ́ ṣe àmọ̀ pé tí wọ́n bá múrú ẹ̀ jẹ́mọ́ ẹ̀sìn ìmọ̀ ni o ìmọ̀ ó ní o ẹ wo báwọn èèyàn ṣe máa sáré na olè ẹ̀wùn tẹ́sìn sọ ká pé àyè àgbọ́yé ni níṣòro bó ṣe jẹ́ tán wọ́n kọ́ nálẹ̀ wọ́n fẹ́yìn tì báyìí nígbàtí pèsè tó márùn omi ẹ̀ jáde lára ẹni kọ̀wọ́n drama ní ẹni ṣòro drama ní sàárìkùn rẹ̀ pé mìírí ẹ̀sìn ẹ̀já sí ṣòro fún ẹlọ bá bàbẹ̀ wá ma fẹ́ bẹ̀ sílá tó sẹ̀jú márùn sàárìkùn àwọn olóyìn ní ibi ló mẹ́lẹ̀ yóò nǹkan kò mẹ́lẹ̀ yóò ibi gidi ló mẹ́lẹ̀ yóò náà wọ́n ni sábọ̀ mú mi àwọn okò tún lè gbé sẹ́pọ̀ tó ní kámọ́ tí ìfún lómi wọ́n sáfi ìmà bẹ́ irú ẹni ẹ̀ ń tọ́ dáa jù tí wọ́n bá tọ́ bọ̀ lápò tí wọ́n bá bówó ń bẹ̀ tó lè san iṣẹ́ àkọ́kọ́ nù tí ọba bówó tàà sí rẹ̀ ni tí ọba lè ràn lọ nínú àwọn tí ń bẹ̀m̀bẹ̀ fine tàbà alẹ́ nìkan tó ràn lọ tàà sí pọ̀nà òkú kí èso lè pé ó kàn mọ̀ búrẹ́dì ni ń pòrò amẹ́lẹ́ wípé àwọn náà ló ń gba owó kìníkà ní ó sì wọ́n yóò á sì àkígbẹ̀tẹ̀ lọ bá jọba ṣùgbọ́n ẹ̀sìn wa in ló fi ààyè káwò pé kí ní ṣẹlẹ̀ ẹlẹ́ kò sínú ẹ̀sìn mi terrorism sí wá bá islamu but ọ̀nà tó ń jẹ́ ilé ìgbàwà kò sọgbọ́n tó lè gbàdé bẹ́ẹ̀ àfi kó kí a bọ́ bọ inú agbádẹ ẹran yóò ló ń jẹ kí wá ṣe hálù tó wà in lójú ọlọ jí ẹran ibi tó kọ sí ọ̀nà ibi tó sákọ̀rọ̀ ní cafeteria yẹn ibi tí ẹran wà lọ sákọ̀rọ̀ ibi yẹn wà nǹkan kan mí wà pọ̀ sáṣọ gbangba lọ́bọ́ sí tẹ́ mọ́ búrẹ́dì ẹnu ọ̀nà tí ẹni àbó sí ẹran ní ẹ̀nà tí ó gbé àtàní ọmọ jẹran bù lórí ẹran gbóná pọ̀pọ̀fù ẹgbẹ̀ mẹ́sí mẹ́ o àwambọ̀ eléyìí dọ̀rúrọ̀ ni ìní tó jẹ́ pé tọ́ọ̀ bá ṣe tọ́ọ̀ nù kó kú tàbí kẹ́yìn orí firstborn kú sẹ́pẹ́ yóò clear ṣùgbọ́n hájà wàhálà ni ṣùgbọ́n nǹkankan bẹ tọ́ọ̀ bá ti ṣe yóò hàn fáfà wàhálà yẹn yóò kí ni o ṣùgbọ́n ọ̀dà ìwárí nǹkan ń kọ́ ṣe ń wà kú ò ní kú ṣùgbọ́n kàn rí fìrìfìrì yẹn ọpọlọ wá sì gbà pé kí ìpáyàn yóò kàn gbú ọmọlẹ̀ ni بعض العلم مثلوا لهذا كالجائع الذي إذا لم يأكل ما رأى لم يهلك ebi ni ṣùgbọ́n lẹ́bù tẹ́bí yẹn wà téèyàn ọba jẹ téèyàn rí ń táìmù yẹn tí ó jẹ nǹkan tí ó rí ń táìmù yẹn tàbí kò rí nǹkan tí in tó rí ń táìmù yẹn tó lè jẹ tí ọba jẹ kò lè kú ṣùgbọ́n ó lè ní ọ́sà ṣe pé ọ́sà náà ó ń gbé èèyàn lọ ní díẹ̀díẹ̀ lọ sí ọ́fíìsì ikú tí wọ́n ti bá yẹn sáyìn àwọn kan lè fún yẹn déètì ni
pé wà expire lẹ́yìn 6 months o kí ní ètí clear bọ́ sáró àwọn iye bọ̀ ó sì àwárí ẹjẹ́ tó tó tú eléyìí ó ti bọ́ sọ́wọ́ òkú gangan báyìí kíkú ọkàn yẹnkí rẹ̀ ọ̀nà tàbí wọ́n ti já sọ́fíìsì kú wọ́n wá ní kú ń bọ̀ bọ́kẹ̀ lọ tọ́lẹ́tì ní lápẹẹrẹ ìntẹ́ fi kọ́mọ̀ retí rẹ̀ kò lè jú bá bí 10 minutes lọ irú ń tọ́ lọ sí túrútúkú lọ sí táìmù ìní number 1 mọ̀ wá nídìí ẹnìkan kó mú mi fàálù wà barakallahu fik oúnjẹ ní jẹ lọ egun wà lọ́rùn ó sì ní bí kàkà kọ́kà sí sàkàtà ìlẹ̀ lọ́sọ̀lọ́ ọba wẹ̀ rárá kò sómi ẹni tí ẹni kákà ń bọ̀ ní ti ń gbé bíbí ìdáni àti ẹ̀tọ́rọ gan lágbàjì àgbà máa ẹni lọ́gbà àgbà sọ́nù ó ti múlé láti kó tó dá padà àti èkejì ìkejì oúnjẹ náà ní atapa lórí tàbí oúnjẹ náà ní atapa lórí ọkàn níbi kọkàn farabalẹ̀ fún ìṣẹ̀lẹ̀ báwọn ìyẹn kò ẹni tó bá ń tẹ́ tó ń gbé ọtí kọjá náà kò lè bóyá láti gbà lọ́wọ́ ohun gẹ́gẹ́ lọ́nà sí bó sì sọ́nù ó na ọtí yẹn sí barakallahu fik bẹ́ẹ̀ sì lómi jáde lójú ẹ̀ ní jáde létí rẹ̀ barakallahu fik méjèèjì jọ ní wàhálà bí wọn ní wàhálà ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ ọyọ́bù ju wèrè lọ ní tó jáde ń bẹ̀ so clear ẹwà máa wí máa الضرورة حكمها موقت بزمان الضرورة ẹgbẹ́ hukuma bí zamaniya ń gbàtà tí mọ̀ tán sọ mú ní ká sọ hukuma bí zamaniya الضرورة حكمها مؤقت بزمانها والحاجة حكمها مستمر مؤقت بزمانها وتقدر بقدرها وتزول بزوال سببها ضرورة مؤقت حكمها مؤقت بزمانها ضرورة دي ìkúrè ọ̀tírè ọwá gbọ́ tí ó mú táìmù yẹn lọ
ọgbọ̀n láti gbogbo ń tẹ́ mú òtó 2 minutes ààrẹ kọ́kọ́ sílẹ̀ wá ọtí sì ń di àràmù padà náà wà tó kọ́ dárò bí kọ́dìrì ha bó ti mọ náà lọ ma lótìtọ́ Ìmámù Málíkì wọ́n khalafa jumhur nípa pé ṣé èèyàn lè jẹ ju kọ́dìrì rẹ̀ lọ tí èyó àwọn ní kọjẹ́ lájẹ yó hal yatazawwaj min al-mayta am min al-haram ṣé kó tún mú lọ wọ́n ní kó mú lọ bá tí èsì ìdèbí tí ń lọ kò sí mọ́ tó jù rẹ̀ tún lè kà lọ́dọ̀ tó wá sí padà ní nǹkan mi kọ́ sọ́nù yóò tó rí mi kó tún mọ́ tó kọ́mọ̀ nsò ọdá mẹ́sàládì èèyàn ti bí lọ sí ọ̀nàdàkùnsànúwà tàbá ní nǹkan ṣẹlẹ̀ àmọ́ tàn sọ ní o tàbá lẹ́gbẹ̀rún ṣẹlẹ̀ ìwìkú iná tó ní o àyímáyé ṣẹlẹ̀ o níbi táwọn èèyàn ti ń travel tí ó ń sọ pé àwọn wábù ní ó sì dáa lọ bàìróòdù ọkọ̀ takú wọ́n ti rìn níbi ìjọ mẹ́ta àwọn èèyàn débi tó pé ẹ̀ẹ̀ni rí gírí nǹkan kò sí tí ó bòòrùn bó tútù mẹ́mbẹ̀ kò sí nǹkan ẹlòmí ó sì jókòó ebi ó sì pamọ́ bẹ́ ìgbà tẹ́lòmí bá ń lọ wọ́n wà rí eegun tó jẹ́ wípé ìjókòó lọ́wà àwọn ẹyẹ nǹkan kan ni ó máa sí ẹran ara rẹ̀ jẹ tí òfin ní ti kankan rẹ̀ mọ̀ àwọn ìdín tẹ́nà bá jáde ń kàlùkọ́ jẹ́tí ìtàn ọlọ́njọ́ mọ́jọ́ jẹ́ pé ń bọ̀ bá ṣẹlẹ̀ sí aláàtò gbàrú ẹgbọ̀ exaggeration ni níbi tí àwọn èèyàn ti ń fi ìtọ́ kẹnu báyìí wọ́n wà máa fi kan gaàrí ń kàlùkọ́ máa láà oúnjẹ àárọ̀ nù tó bá tọ́ tán náà nù ṣùgbọ́n àwa ń kẹ́kọ̀ọ́ ni àwa nírọ̀wọ́rọ̀sẹ̀ sorry tá a bá yín mú báyìí ọ̀dà ọlọ́run ní jẹ́ ká kọ́rọ̀ owó ojú bá ṣe yín mú náà lọ ṣe mami lọ ọlọ́njọ́ fún dákùn so n clear ó ti mú ọtí nígbà òdójú ikú ara sílẹ̀ ọwọ́ sí ara pálá ọwọ́ sẹ́gbẹ̀ kan kò jù sẹ́jú àrọ̀ ẹ̀ lọ́bá rọ́kọ́ ti ń bọ̀ nǹkan kẹsẹ́ ní ó ń sàgbà rẹ̀ tí ń sílẹ̀ ń gbà náà ojú ẹ̀ ti wálé àwọn yìí bàtà àwọn fẹ́ yà jẹun ní rẹ́sọ́rántì gbígbé ọ̀ ní wọ́n jẹun ní sáfẹ́ àwọn ìrẹ̀rọ̀ tí ọkàn rí gúọ̀ tí ní ìrọ̀ yìí tó mú tẹ́lá ipá ìrìn ẹ̀rẹ́ ṣe àbí ẹ̀yìn náà fẹ́ mọ̀ kankan ọkùn fún ẹ̀yọ̀ kan náà torí inú dọ̀rọ̀ ló ń wá dọ̀rọ̀ rọ̀ wọ̀ ibi ọ̀lọ̀ sọ́rọ̀ ìwọ̀lọ̀ náwọ́ àsìkò ẹ̀ ti lọ náà gbára bá ti sílẹ̀ àṣíwọ́ sí kí ni o ẹ sì wá gbogbo kíní ìkẹ́ni fún àwa mùsùlùmí o ìkẹwà ní fẹ́ ní tara ni o torí wípé àwọn àjẹkújẹ yìí wọn ò bára mu ṣùgbọ́n bí tẹ́bí páyẹ̀dé tó fi jẹ́ pé ashraf al-halak ara náà ó ti bíúdì àwọn sọ́jà tí ó wà pàdé ìjẹkújẹun wọ́n sì níye wọ́n ní tagbara wọn lè gbà béèyàn bá tún wá jẹjẹkújẹ kọjá bó ṣe kọjẹ tí ó bá fi ájọ́ pé jẹkújẹ tó ti wá pọ̀ ju sọ́jà tí ó pa ìjẹkújẹ nú ara lọ ọwá jókòó aláàjì pọ̀fí fàtíwà yé bọ̀dẹ̀ gbọ́ ọtí ìjọ títí bó mú nínú kí ló mú ìjọ lẹ́nà wà láì gbọ́fẹ́ kúrò ìdọ̀rú rọ̀ ní ẹwà mú tó bó yóò tó kọ́ bù mẹ́jọ
ní kí ni ẹ mọ̀ pé opportunity ni títí alùyẹ wá báyìí náà kéèyàn dẹ́ lò pé kí ni wọ́n dì tètè ra yín ìgbà ìbọ́lọ̀ náà ló ṣe ìbára rẹ̀ fún mi so ẹ̀kọ́ ajẹ́ pé ìlò òun fẹ́ anítọ̀ ṣúgà bóòwọ̀n náà ṣe mú ẹgbẹ́ sọ fún mú ní kọ́pù mẹ́jọ eléyìn náà bẹ́ bí kí Ọlọ́run ti sì kí àlàáfíà fẹ́ntara ni o kò fi lè jẹ́ wípé òdiwọ̀n tí ń bọ̀ aragbọ́n lágbára láti gbámú kọ̀tà sí dọ́lọ́pù tí òjò kúkú ìlọ wọ́n wá ní kọ́ wá pàdé omi ọmọlúkọ kan nǹkan kò sì gbọdọ̀ wà lẹ́mọ̀ ọ̀yá fún dọ́lọ́pù kúkú kan àti dọ́lọ́pù kúkú kan pẹ̀lú spọ́n méèké tí a máa fi jẹun omi tó lè kúnnú rẹ̀ wọ́n ní kí dọ́lọ́pù wá fàmù kò clear hájá gbogbo ọgbà tí hájá ń bá ti ń wà ìdájọ́ tí ẹ̀ yọ́ mọ̀ lọ bẹ́ẹ̀ ni so n clear tí hájá bá gbé èèyàn sí gbogbo ọgbà mo sì ń bọ́ mbí náà bọ̀ ń bọ́ yìí tí mo fẹ́ àwà sí farúkú nìsín ẹ wà ní afẹ́ ma iṣẹ́ tàn méjèèjì yìí sí ẹ sọ pé al-muharramu li ghayrihi tubihu al-hajatu lad-darura kọ́ídà mi tún ni ṣùgbọ́n bí náà láti sàlàyé nìsín tí a bá ti parí lé kó lè bá àgbà ṣé kí n kọ́ bí àbí kí n bọ́ bí náà to be woman المحرم لمن تبيعه شنو كده No. Ẹ sọ pé al-muharram li ghayrihi ma kana mashru'an wa mubahan fi aslihi wa fi dhatihi لكن الشارع حرمه لغرض طارئ أو بسبب مفسدة خارجية أو لأمر لا إله إلا الله أو لأمر فبين الرفاع بين فقهاء السلف في الفكر الإسلامي لا إله إلا الله مسيرتي بين أموري ما نتنس إن شاء الله مشروع
كان مشروعا sábàtí àní ọlọ́run sànà àbáyé نعمت وأدى إلى ضرر أو nǹkan yìí halali ni ọ̀rẹ́ dà sí yọ̀mdà ká síbẹ̀ nípìlẹ̀ rẹ̀ gangan kò ní àní pẹ́rẹ́ pẹ̀lú ẹ̀ bákan náà kánà bá àwọn èèyàn kó ọmọ ọpọlọ ní sàtíà ọ̀rọ̀ burúkú ni o sáàtì ọ̀la sátìrà ọlá sáàtì náà kọ́ sára ọkọ̀ mọ́ ọkọ̀ wájú ilé sáàtì ọlá ń gbọ́ so sorry no ẹ bá mú fóònù yọ bá wá
ẹja kọ́kọ́ lọ asìlù kan والمحرم لغيره أمثلة كثيرة منها منع الصلاة على الأرض المغصوبة. منع ماذا؟ أو في الأرض المغصوبة. فالصلاة عبادة عظيمة لكن الشارع حرمها وحرم إقامتها على الأرض المغصوبة لتعلقها بحق الغير. ìrun níta fi rojú ọba dẹ́dà ni ìbádà tó bá dẹ́dà sí yọ̀nú sí ni wọ́n wá ní a mọ́ sí fọ́kẹ́ni nítorí wípé ilẹ̀ tẹ́ jí jàmáà ẹ wá wo dídí ìlú ẹwọ̀nà tí wọ́n lè dá kọjá wípé àbùsí náà fi gba ilẹ̀ jímọ̀lù lọ́wọ́ ẹbí tó ní ẹ wo dídí ìdílé odidi la hawla wala billah Allahu subhanahu wa مسمى من هو الصلاة في الأرض المكسوبة فالصلاة فماذا عبادة عظيمة جليلة حرم إقامتها حرم ماذا لتعلقها بحق الغير والغصب irun kí la pè rún o kí ara yí musulmi kò tí a yéèyàn kí la gbogbo yìí tẹ́ kó mẹ́ntẹ́ lè kírun ẹbẹ́ ní wàjú ilẹ̀ tí l'árùdù àrùn bí i wí ni wàjú ilẹ̀ tí l'árùdù masjidan wa tahura هذه الأرض أخبرنا أنه مغصوبة أخذت بغير حق من أهلها فلا نقيم الصلاة عليها أوامبو الأرض المغصوبة sẹ́ni ó jí nìkan ni ò lè kí lórí ẹni àbàtí gbogbo wa náà Ambo. Number 2. Siyamu yawm al-Eidain. Eso be. Siyamu yawm al-Eidain. فالصيام طاعة وحرمه
الشعري يومي العيدين لأنهما يوم أكل وشرب وماذا وضيافة للمسلمين. ẹ̀sìn yìí ò tí èyí yàn mọ́ ò ní ọdún yìí wọ́n ti ní ẹ̀mọ́ gbáwẹ̀ lébẹ̀ fẹ́ fi yọ́ lọ́wọ́ bá nú ni wọ́n ní kò rí báwọn àwẹ̀tẹ́rẹ̀ ohun ìbádàtọ̀ lágbára ni o tó bá dẹ́dàdẹ́ láìkẹ́ púpọ̀ kọ́dà ìmọ̀ tó ti sóyàn mọ́ bá dẹ́dà gan tí ìsásùn kékeré ṣùgbọ́n wọ́n ní ká má gbà lónìí torí kíni torí ipò ní jọjọ wẹ̀jẹ wẹ̀mu àti ṣe àìsí mọ̀ pé tí èèyàn bá ń gbáwẹ̀ àwọn nǹkan kan wọ́n padà ṣẹlẹ̀ yawmul Eid ẹlòmíì lè máa ronú sí wípé kò yẹ kó ló ń gbọ́ pé kéèyàn máa gbáwẹ̀ ebó lọ́mọ tó gbáwẹ̀ sí àwa náà gbáwẹ̀ pẹ̀lú ẹ ńgbẹ̀ bá wà lórí àwọn àbúrò yẹn ni òjì àdá lónìí o lónìí kí ni ìyá ìmọ́ta torí wà ní ilá máa fi fi làwọn bá fi kó pé wà bí á fàlìlì mùsùlùmí bẹ́ẹ̀ sì nínú àlejò èdùn tí ọ̀bà rí kólé náà máa bó ń jẹun ẹ̀sìn làwa fi ń sọ kìí ṣe pé bóyá yóò máa rò pé ìsìlámù náà gẹ́gẹ́ gbóògùn ọgbọ́n ìsìlámù náà gẹ́gẹ́ sọ wípé bóyá yóò fóògùn bẹ́ẹ̀ ńkọ́ o ọ̀dà kálejò ọ̀wá yẹn wà kí èèyàn ní tó lè gbé fún lé kí ọmọ wa fi wọlé kálejò ó sì mọ̀ pé kí èsì para níyàn wá pẹ́ díẹ̀ nígbà àti ní àárọ̀ náà mo ti dé mọ́ wípé kí n máa lọ kí n lè bá dúró ní ọ̀dọ̀ wa a sì lẹ́kọ̀ọ́ àtọ̀lẹ̀ kan lé o kí ẹ lọ gbé wá asábù lẹ́yìn ajípọ̀ fi ó mú ebi mara tí wọ́n ti fẹ́ fà ajípọ̀ fi bí kìláàfì ẹ̀tọ́ ìpẹ́ bẹ́lẹ̀ jù sí dé ń jókòó báyìí subhanallah Abdullahi ọya lọ gbé jùúsù wa ó sáré gbé jùúsù sí àbàríwájú Abdurrahman mú mi tàyẹ̀ wá náà so bá mi sọ fún mi pé kí wọ́n jọ kí wọ́n bá mi háì kí ni gáàsì yẹn àlejò sí ń gbọ́ farọ́gọ̀ ìlàálì rọ̀gọ̀ wá nù yẹn ara àṣìṣe àwọn ànábì Ọlọ́run tí wọ́n bá fẹ́ gbàlejò kí barakallahu fik ìwà rí eléyìí fún ẹ ní ẹ̀kọ́ àtọ̀yàbí òfin sọ bójú ẹ̀mà ẹlòmíì máa ṣe torí kí o mọ́ bà wá ń jọ mi ọ jẹ́ tò ní oṣù gbọ́ ojú ọjọ́ tó jẹmọ́ tí yàn tó bá báyàn lórí ìjókòó bí irú eléyìn tó wá di hájá sí kéyàn ò mú mara ní àbí kéyàn bọ́ kíchìn wọn bó ṣe dodo méjì mẹ́ta wọ́n ní 30 minutes ní ẹjí gbámùlàdé kò sọ bẹ́ẹ̀ wọ́n sì máa mọ̀ náà pé ọmọ pè sí ó rí èmọ̀ sístẹ́mù lónìí a sì sọ fún wa kó ń kàlùkù náà mẹ́tọ̀ rẹ̀ man huwa ad-dayf ẹ̀sọ́ bẹ́ẹ̀ man jaa baytaka za'iran laka qasidan laka min ghairi baladika dayfu náà nù qasidan laka min ghairi fahuwa dayfuk gbogbo ẹ̀ ń bá wáyẹ̀ wálé ad-dayfu man jaa baytaka qasidan laka pé qasidan laka min ghairi baladik ad-dayf من جاء بيتك قاصدا لك من غير بس ينو
ẹn tí ń pè lálejò ní ìsìlámù táà ṣe lálejò bí ẹ ṣe ní kásà lejò máa ń já àbà ìtákà ẹ ń bá wọ wálé àmbọ̀ sáà àìfàfí dẹ́sà mọ̀kànlá wà wò sábó mẹ́rin marí kí fẹsẹ̀ kẹ́rẹ́ kí morí tàà mọ́ fọkọ̀ yí ta mọ́lẹ̀ tí ìjáde rẹ̀ lò ìntọ́ bá wà nù lánìyàn ọwá ní wọn fọ́ntì wọ́n sì mú tí lọ ọmọ owó tí mẹ́rọ wọn ọmọ calculation sí ẹ́ fi pò ọmọ bọ̀yá ọ wà lẹ́ntò tọ́ ṣùgbọ́n nígbà wọn mọ̀ páwọn ọlá lè jù sí wọ́n mọ̀ fóúnjẹ sófò ní wàlẹ́ ọmọ yóò sì mọ́ aláìkọ̀sọ́mọ ìyàwó ní tẹ́mù tẹ́ẹ̀lì ẹ̀sọ́ ìgbé máa ti jẹun àárọ̀ ní kí ni wàlẹ́ ìfẹ́ ni òsìdúwọ́rọ̀ àwọn náà ìtìmọ̀ kúkú wá wàlẹ́ òtùmọ̀ wá wò jẹmọ́ kọ́dà kọ jẹ́ èkó sí kò tó ń púra ló tún sọ mi wípé Allahu Akbar bó sí àwọn wà fásitì ẹ̀mọ́ náà ni wọ́n ní bílẹ̀ sí ń sáfù so maria wọ́n tí gbọ́rí jẹ́ sọ pé kò tó múra bí ilẹ̀ wà kí n sáré fi wọ́ ara iná kí n tó yàwó mọ́kà jẹ́ tí ẹ̀ tó ń wọ́ iná mọ́kà sáré géètì yìí tán mọ́ kan bóde tí wọ́n wọlé mọ́ dárí àwọn olè tí bóde ọmọ tí wọ́n sọ pé wà lé in tó jókòó sínú tọ̀lọ́ jẹ̀kọ́ àtàkà nígbàdí òjò ọlọ́mọ́ man jaa baytaka qasidan laka ní pé àjọ mọ̀ sáré fún otú báwọn ní wíkẹ́ndì sọ wà lù ọmọ wà lù mo fẹ́ wọ́n wá ní o àwọn barakallahu fik marhaban ahlan wa sahlan mama retí ìyún náà bẹ̀m̀bẹ̀ ọ wá lè mi tóòtọ́ wọ́n ní ẹkùn oníwárí àbúrò ẹlẹ́ àní ẹnìkan lọ́rọ̀ mi sí pẹ̀lú àwọn alamẹ́ríkà sírò àmà ó ti lo èkó látànà ẹ̀bá sì ti kọ́kọ́ pé èèyàn náà lọ á ń gbòòrùn ọlẹ̀ ọ ti parí ọ̀rọ̀ ta lọ́lọ́ wáwá wọ́n rán sírò àmà tọ́jà búrò ìyàwó mi mo sì sọ mọ́ ọkùnrin ti travel lé èkó lánàá kí ló tún jókòó sí ọ̀tọ́ lọ́jọ́ kò ní usas wàláhì mo mọ́ láìkì tẹ̀fsíìrù yìí o gbàgbàgbà bí lọ́lọ́ máa gbọ́ lọ́mọ́ sí kí ni lẹ́gbẹ́ bó tí láì lọ́mọ́ gbọ́ sọ́sá mú tí mẹ́mẹ́ lò ìrìn ọ̀wà ń wá àjọ lọ́rọ̀ àjọ ládé o mi ń gọ́ ìrì bàlàdíkà ilé mi náà lọ wá ń tóòtọ́ ìmìnà ló ti fẹ́ wá rí ìwọ wá rè bí ilé mẹ́fà nílé rẹ̀ sílé mi wọ́n sì wájú pọ̀fọ́fọ́ tó ọ̀pọ̀ ọjà àrọ́ mẹ́ àjọ ń gbé bí kí ni irú kí ni problem ló kó ẹ̀mì àjẹ́ wípé tó bá jẹ́ pé lẹ́kọ̀ọ́ ilé ìlọ sílẹ̀ ni a máa gbára wa ní jí ìrọ́ náà sì jí ìrọ́ gbogbo ẹmbá ló ń jẹ nílé báyìí tí ẹ̀dá ní ká máa wínú ìsìlámù abúzẹ́nẹ́ ṣẹ́ẹ̀dì kó mọ́sùn lọ́rọ̀ yìí èmi náà wà ń ta ẹjẹ́ àbẹ̀mọ̀ ìyàwó pọ́fì wà lè kò sì ní sí ìkìláṣù bí àjọṣe wa mọ́ gbogbo eléyìí lọ́wọ́ dápọ̀ wallahi júlù nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọn òkè tẹ́nà fẹ́ sí súnnà iní ti fi nǹkan ìdáwà lálẹ́ o wallahi Dr. Shafudin wallahi mi lè forí jẹun láti ìkúwá sí ṣógbùmọ́sọ̀ wallahi dr. fún jẹ lọ́wà tó tọ́nà wọn mọ̀kwá bọ̀bọ̀ alhamdulillah ilé wọn ilé gbogbo musulmi ni èmi àbúyàwó méjì sígẹ́tì Dr. Fadil náà àdẹ́gbà láàfà wa but èmi ti rọ́ngí wọn kí ni a ṣe fún ọ̀nà gbogbo pé wà ní ewu wà láì láti kò mọ̀dẹ̀ wà sí wọ́n sọ pé ẹ bá ti pé wọ́n àárọ̀ ìgẹni dókítà kú níwò wọ́n ti lọ sí Òṣogbo mí ìdẹ̀ tó padà sí Èkó bẹ̀rẹ̀ tó gbá Òṣogbo lọ bẹ̀rẹ̀ dókítà lótìtọ́ ní àfáwà ní wọ́n mú olè expect kẹ́nẹ̀ kọ́ sẹ̀ máa sọ fún ẹ̀pọ̀ fẹ́ wá rí tó gbogbo mùsùlùmí ni alẹ́ ojú mi ni dókítà ti jẹ́kọ́ mẹ́ta pẹ̀lú ọlẹ̀ méjì inú fi jẹ́ wípé àwọn ẹ̀kọ́ kan bẹ ẹ̀sìn faramọ́ ẹni tó wá lọ kọ́mọ́jì ọ̀ráyè dáwọn àyè kan tó fi rò pé ó ti ráwọn àṣírí kan tí èsì ìsásírí
ẹ límìtì kí àlejò tí ẹjọ́ ládé nǹkan ọmọdé bí ẹ ti ń jẹun ara tí wọ́n dálẹ̀ náà rí kò sí láàkáyè fún kọmọ pòhùn ní bí ó ń jẹun ókọ tó ń pèrè lálejò àti bí ó sì pèrè lálejò ìsìlámù kò lálejò ọwọ́ àyàwó àkọmọ̀ bọ́m̀bọ̀ àwa sí lẹ́kṣọ̀ kan lẹ́dẹ̀ ní máa ní kí sáré yàwó ní lóṣogbo afábùlẹ̀ yìí wọ́n gbé èkó ni òun ti fi èkó sẹ́yìn ara rẹ̀ pé èkó yẹn gan láti àdúró èkó ìfẹ́ ní mẹ́mẹ́ ọfẹ́ gba ládà ní ẹgbẹ́ ajé aṣọ ládà tí ó gbà ń bẹ̀ oúnjẹ tí ń bí wọnú ọgbẹ̀sìn yẹn ni ó jamina adita ibn Abbas radiyallahu ta'ala anhu arduhuma arabini ala ukhbirukum bi alidatin min rijalikum ala ukhbirukum bi alijannati min rijal ṣe ń sọ tí ó wà jẹ́ nínú àwọn ọkùnrin ń sọ wà ní wà kílẹ̀ tí ẹjọ́ iná lò àrẹ́bí ni ẹ̀yìn náà wà sọ bẹ́ láti fi pánà bílẹ̀ annabiyu filijanna gbogbo ẹni Ọlọ́run bá ti gbé dìde láyé amókun ẹni o ọsọ ẹnu kùrà nínú kọsọ tó bá ti dáná bí Ọlọ́run ẹ má ṣe yẹmí jí o wọ́n lọ àlìjanna o ń gbó ní kìrìsìtẹ́nì fẹ́ gbogbo bàbá yìí wọ́n ń pè Solomon Kingi orídìí ànábì Ọlọ́run èyí léyìí tí sì ń bá àmọ́ ọlọ́mọ sọ káàkiri ń pèrè prọfẹ́tì ẹ máa wọ̀rọ̀ mí ń gbá mi gbà ọ̀rọ̀ yìí kò fúyẹ́ o nígbà tẹ́ ẹ bá dé mẹ́ìdánì tẹ́ ẹ bá dé pápá báwo yẹn sí àmọ́lọ̀ Ọlọ́run àtàwọn olórílẹ̀ rẹ̀ nípa ànàbí yẹ sọ́bẹ̀ ànàbí yóò fi janna automatic ni direct entry ni pẹ̀lú ànàbí Ọlọ́run ìjọba àlìjẹ́nà torí pé ẹ máa padà gbọ́n bí àwọn àtàn wọn àwọn ìmọ̀ ànàbí Musa alayhi salatu wassalam wọ́n ṣe bá pààyàn ìmọ̀ farayin balẹ̀ ilmustada'af istansarani ala man yudirruhu fawakazahu Musa faqadu alayhi bẹ́ẹ̀ sì ni èmọ̀tọ́lọ́n fẹ́ jẹ́ káwọ̀ jama ẹ má máa gbọ́ lọ́n sí báwà sí rí o ẹ má jẹ́ kí làkáyè yín kọ́ máa ma lórí ìtajọ́ ń rí tó bá ti ń dìbì tọ́lọ́n ọba adẹ́dà fẹ́ fi nǹkan mẹ́ta pòwe fánàbí Musa ànàbí Musa sì ti ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ṣáájú kó tó lọ bí tí wọ́n ti pòwe fún ó sì kọ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ó àti ànàbí Khadiru wọ́n jọ ọgọ́ kojú omi bàbá yóò àké yóò máa sọ́kùnjú ṣe mọ̀ pẹ́dà yóò mọ̀ pá bó ní nígbàtí láàkáyẹ̀ bá ti kún dé ààyè kan wípé ní sáàsọ méké mọ́ sọ́ọ̀ mọ̀ tí mo tó ń ṣe ni nínú àgbàlómi àtúgìrìkọ́ àlà àwọn olè túgìrìkọ́ ṣe kó lè bá àwọn náà sí mẹ́nu ọkọ̀ ojú omi ó tí àwọn tẹ́lẹ̀ yìí ó sì kára bí mọ̀ sí ó sì sọ̀rọ̀ torí pọ̀ bá dẹ́dà lójú ẹ̀ṣẹ̀ ni kọ́ mọ́ fi yóò fún l'excuse ṣùgbọ́n ọba dẹ́dà fẹ́ kọ́ ni wípé sọ́ọ̀mọ̀ pé ó ti wà lásìkò kan tó jẹ́ pé wọ̀gàn ọ̀dára rẹ̀ mà in táwà wá fi yọ kúrò nínú halak nínú parun ọwọ́ anáró ju tó tún rí gan lọ èyí tó ń tẹ̀ sáré pariwo tó ṣe sùúrù yìí ṣe bí n tí mo sọ ní wípé wa wahayna ila ummi Musa an ardi'i fa idha khifti alayhi fa alqi fil yammi wọ́n wá gbé ọ sínú bọ́ọ̀sì kòǹkòlú kí ló ń ràn nínú odidi omi ńlá wọ́n sì ju ọ̀bẹ nígbà tí ìdára rẹ̀ màtá ní kí ìṣẹ́ ọjọ́ náà ká dá fẹ́ tí ń sógun kò rí dá fún àfitọ́ba túbá sọ́nà wa nù ìwọ àfáà tó ń parọ́ fáwọn èèyàn láti mọ́ tẹ́pẹ́ wọ́n bá kádẹ̀rẹ̀ jẹ́ ta ni ọ bàjẹ́ kádàrà tó ju ń kádàrà lọ kádàrà tó ju ayé lọ kéyìn tí ẹ̀wẹ́ tó lọ bá gẹ èèyàn ń pariwo wàgbà Jésù wàgbà kankan iṣẹ́ ìgbàlà kókó wà sásọ chọ́ọ̀chì tọ̀kọ́n ọ̀rún ẹ̀kún ó ti máa fún lówó kọ̀ẹ̀kẹ́ máa dáwó ẹwà dáwó tó yíwẹ̀ gbó lọ́wọ́ yí ìfi ń gbádùn lé ayé tí ẹ ní sì ń pẹ́ gbísòrò yíwá ìṣòro náà ni ọ̀tá yìí ẹwà máa wì mọ́ ọlọ́run là
ńgbà tí èèyàn dàgbà lónìí ó wò pé olówó máa sọ́ra wọn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ olówó tí wọ́n bá jọ 100 95 ń bẹ wọ́n padà dọ̀tọ̀ ọlọ́run nígbà tó wó dé wọn ò sì fi ọ̀nà rádaràdàrú wọ́n zù ní ṣùgbọ́n nígbà tó wó dé tán ìṣe ìtọ́ wa ni wá o gígòkè kò lè tó sísọ o sísọ ìwò ní fìdùnnú láyé mọ́ bóò lè ti fẹ́ mẹ́ntí ààyè a mọ̀ pé ààrí ọ nígbà tó ń kújọ ṣùgbọ́n a gbọ́dọ̀ wà kọmọ́tàn tàbí kújọ ọlọ́run wá pòwì fún ọnù sọ́ọ̀tù múlíkù wípé ọlọ́run tó rí fọ́pọ̀ sọ fàtí ẹwọ ẹyẹ lókè yìí tó tọ́ ilẹ̀ lọ́wọ́ àti ti rìn tá ló gbé lókè ìmí ọlọ́run bá ní nígbà wá dókè tán ọlọ́run ni mo wá fẹ́ fi títóbi ìmí hàn yín wípé àbí bẹ́yẹ ṣe ń ṣe báyìí inújú ọmọ jàbọ́ ni no ẹ̀yẹ wá dókè mo ní ya dúó ọ wá dúó báyìí kí ló mú dúó kò mí ọwọ́ kò mí kẹ̀kẹ́ afẹ́fẹ́ tó wá mẹ́mẹ́ kò sí mọ́ sí báyìí ó yẹ pé gbogbo ó yẹ kí wọ́n mọ̀ dúra wọn báyìí ká mọ̀ pé in tọ́mọ̀nà bí arámọ́ náà fi lè máa rìn lọ èèyàn sálẹ̀ wà báyìí nínú omi kọ mọ̀ lúwẹ̀ lọ no bí ṣe ń japa ní ọmọ jẹsẹ̀ bí ṣe ń japa ní ọmọ jẹsẹ̀ kí lọ wá mú ẹyẹ tó dé sánmọ̀tàn tó wá náà ó sì dùn lójú kan ń sáfọ́ mímẹ̀ lọ máa yóò sì kò hún náà ta ló mọ́ lọ kèéso ń lọ gbára ẹ̀ mú o èmi ọlọ́mọ gbá mú jẹ́mọ́ ọ̀ lẹ́skíùsì o àwọn àfáàbù náà ní gbẹ́sẹ̀ mọ́ wá sọ́jà wa nú wọ́n ni wọ́n wá sọ́fíìsì wa in tó fi lè pè láàfáàbù ajẹ́pọ̀ ọmọ tó látọ̀ sósí àwọn ń bọ̀ nǹkan àkọ́kọ́ nù fánàbí Musa ìntàn tó ní ànàbí òfìlì jánà nígbàtí wọ́n sọ̀tàn wọn nǹkan kan bẹ̀ wá ṣẹlẹ̀ pẹ̀lú kí lọ́kọ̀ mọ́ ń fa àwọn eléyìí kọ alẹ́kọ̀ọ́ ni ọ̀tàkọ̀ ọ̀rọ̀ ojú omi ọ̀yà lẹ́nu wọ́n tó ń lọ ọmọ tí ànàbí Khadiru tún pa títí mẹ́nu mọ́ lọ́wọ́ pé ìyàpọ̀ ilé ọ̀yà tó bá lọ́jọ́ wájú kí ànàbí Musa fawakazahu Musa náà kọ́ ẹni tó ṣe pé istansaraka talaba minka nusra ala alqawi alladhi yulakimuhu ibi wọn náà gbà ń ṣe báyìí kìí sì ṣe ìṣẹ́ pé ọkàn tí ìrìn para báyìí òkúnjọ́ náà lọ àforíjìn eléyìí gangan àwálá ní kí wọ́n pa ilé táwọn wọ́n ń kọ́ tí a ní kí ó jẹ́ àgbà nǹkan lórí rẹ̀ a sì wọ̀lú wọn ò fún wa ní nǹkan kan ọ̀dà níjọ́ tó ọwọ́ Madian walamma warada ma a Madiana wajada alayhi ummatan minan nas gbogbo tó orí sí ẹ kí ọ sí ẹ dá sí tí ẹ ibi bí tó orí jókòó tọ́ sáwọn báyìí ó wajara min duni imratayn lọ bá rẹ̀ obìnrin méjì tẹ̀dùdán ń pàtàkù bóòdó sí fẹ́ rú mi pọ́n báyìí wọn ò lè dá kíríkọ̀ rẹ̀ gbìyànjọ́ náà níjọ́ ọ̀hún ọmọ bá gbókùta tí géńdé bí méjì ló lè gbé táà máa ń fi rú mi pọ́n ìjọ obìnrin wó lọ ìjọ obìnrin nǹkan mẹ́tẹ̀ẹ̀táì wọn náà sì ti ṣe rí ṣùgbọ́n eléyìí ń jẹ́ ẹ̀kọ́ pé ẹ sọ pé kò lè nímọ̀ ẹ̀ntara rẹ̀ ọba balẹ̀ ìwọ̀nba tó bá sì tún ní káàyè ààrẹ èsì ìbalẹ̀ pẹ̀lú mọ̀ àfi kéèyàn pẹ́ńbẹ́ pẹ̀lú ọdún tó pọ̀ kọmọ́ kú di rẹ̀ nígbà kan sí kejì bá tètè tàbí tí ń da àwùjọ rú dè nínú náà fi ń parọ́ pé sálbàríkà ní kọ́pọ̀ jù ní àbí ìmà na jẹmọ́ káti ẹ̀ parí slọ́tì kan báyìí nínú gbóyìn pé ẹfún ẹlẹ́nìkan kó náà wá kó àwọn ìmáàmù haram fún kútúbà jùmọ́ tààlà iná lè fàkà láàrin ayé náà kó náà mọ́ sí kútúbà fọ́mọ̀ fún náà jùmọ́ kan ní oṣooṣù ó sì mọ́ wá gbé wọn sábúlẹ̀ fàkàlẹ̀ ẹ dáhùn ẹ mẹ́sàwàdá
ṣé ẹ mọ̀ pé àlùbáríkà ló ṣẹlẹ̀ bọ̀sẹ́ kò jùmọ̀ wọn lọ ẹni àlùbáríkà tó bá jùmọ̀ lọ o náà ni ó túmọ̀ láti rí kẹ́yìn bí àṣìmọ̀ ò tí ẹ̀ jù báyìí lọ gbí wọn fọwá sí kútúbà ní haram inna alhamdulillah nàmàdù rùmbà mi o lórí mi báyìí ọkọ̀ omúlọ́fẹ́ ka aṣọ ti gbàgbé rẹ̀ síbi tí bẹ́ẹ̀ni tí ń wo èrò kí sójà bí 100 tẹ́lẹ̀ jẹ́mọ́ eléyìn ò jìnà kí wọ́n sọ pé pẹ́sẹ̀ntì wà lónìí wọ́n wá ní pé wọ́n fẹ́ pọ́n pẹ́sẹ̀ntì lé o gbogbo èdè wọ́n fi pọ́n lé ẹbá ní òtú kọwa sọ lárọ́wá tarhiban li amiri dawlati Nigeria mo ti ẹ̀jẹ̀ pé kọ̀yá kí n kò tútọ́ ní pé irú tó túnmọ̀ wà nù òun ọmọ dákẹ́ wúlẹ̀ ní lọ sọ fún ọmọ ìpé ọmọ ní ẹ̀kọ́ jàmáà ṣe ń kílà díẹ̀díẹ̀ jàmáà ààwẹ̀ tí wọ́n ní wọ́n mọ́ gbàǹjọ́ ọdún torí kíni àti mọ́ dọ́yìfù ọyẹ́ ìpínlẹ̀ ẹ̀ṣà ti mú ilé ìbámu mọ́nú wà dọ́yìfù tí ẹnìkan bá wá fi àìmọ̀kan bí mi lù báhùn ṣe ń bínú oníwàláì pásítọ̀ ìfìládílé wọn wà lẹ́ òtẹ́ ìlápàá lọ́sùn kí wọ́n ti ẹ̀wó tẹ̀sìn òtẹ́lẹ̀ ilé kan tó wá plé jọ náà a máa ń sọ mi pé ọ̀rẹ́ mi tí wọ́n kọ́kọ́ lù ní àwúsàsù òdìkẹ́ sún ọ̀dọ́ wọn pálọ̀ wọn gẹ́gbẹ́ yẹ 20 Ustad èyàn ò lè wáyé kó tó sì kọ́pọ̀lọ́ rí ò pé ní ìpé kó ní jẹ́ ni Ọlọ́run ọ̀dà nǹkankan ṣẹlẹ̀ ọmọ ìyá kan èyàn dáadáa ni wọ́n kọ́lọ̀mọ́jọ́rọ̀ wọn dárò wọ́n wá nínú fẹ́ ti lè dádé wọ́n dẹ̀ wà ní òyìnbó medical doctor ni wọ́n kọ́lọ̀mọ́jọ́rọ̀ pàdà sí aburú wọ́n sáfò ránṣẹ́ wọ́n wá gbẹ́ sọ́kèwé wọ́n wá kankiri sọ́kèwé pẹ̀lú àwọn pílásì tí ó wà torí pé sọ́kèwé yẹn tóbi torí nílẹ̀ nínú ẹ̀ wọ́n ti wá bẹ̀rẹ̀ sí lo sọ́kèwé tẹ́lẹ̀ kó wọ́n sì nǹkan nígbà tí èpọ́sẹ̀ kan tí wọ́n sì kí nìyẹn bí àwọn kan ṣe dọ́gbọ́n wá nù wọ́n sì sí sláàbù torí kí ni wọ́n wá yọ irin Ọlọ́run rí bọ̀lì mọ́ fẹ́ sọ yìí o tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún yíbù pé irú ẹ̀ ṣẹlẹ̀ níbì kan kò sí tí ó sọ ju wípé kí wọ́n gbé wọn lọ sí psychiatry kí wọ́n lọ yí ọpọlọ wọn wò pé wọn ò lè jẹ́ èèyàn in tó dẹ̀ fari pé kò sírú òsìn kò lè yí láyé pé wèrè lọ dẹ́rú ẹ̀wò kìí ṣe èèyàn bíríjì tí mọ́tò gbà kọjá wọ́n sì ń sá wọ́n sì ń jọ ilẹ̀ wọ́n sì rò pé nínú òsì àti wèrè èwo lọ̀gá àbúmẹ́sàrọ̀ ẹ̀ dáhùn nínú òsì àti pé orí èèyàn dàrú o àti èèyàn yá o lò sí òṣìṣẹ́ gíní wọ́n sì sa ẹni jáde náà bíríjì táwọn yóò gbà kọjá tí wọ́n tó mọ̀ ẹgbà wọ́n sì sa ẹni jáde wọ́n tẹ̀ yọ jáde. àwọn ẹni náà bẹ́ẹ̀ irin tí wọ́n fi di òkè dé irin tí wọ́n máa fi jọ ìbíríjì papọ̀ tí ó fi wọ́n sì ti yọ orin yẹn láàrin
La ilaha illallah. Mọ́tò lè máa bọ̀ tí ó jánu kòtò yẹn tí ó làásìrẹ́tì. Èyí tó fi máa so bíríìjì méjì láàrin ẹ̀. Àwọn yẹn dẹ̀ yìí, wọ́n dẹ̀ yìí. Train station. Train Àwọn nìkan fi ọ̀pọ̀ sí àwọn. Wọ́n ní Shurbu àtùkwárí ilé number 3. ẹni ó sì ní wájú ìta. تحريم البيع kátàkárà láftà nìdá ẹlẹ́ẹ̀kejì níjọ́ jùmọ́ tí mo bá ti gùrù mímbàrí albayu halalun na'am halalun wa hurrima li ghayrihi wa mubahu wa hurrima li ghayrihi la albayu halalun wa mubahu lakin ash-shari'a harramahu ala man tajibu alayhi al-jumu'ah qawlan wahida ṣùgbọ́n tí jímọ̀ bá kún dandan fún mas'ala mi tọ̀nà káwọ̀ ìntàwà fẹ́ múláwà ti mú alaman tajibu alayhi madha waqtu nida àlejò wọ́lù musafirun jímọ̀ ìṣẹ̀lẹ̀ fún obìnrin ni ọ̀tà pọ̀pọ̀ fún so mú ọ̀nà àbí òmùọ̀ àbí ẹnìkan jímọ̀ jẹ́ fún ẹnìkejì jímọ̀ jẹ́ fún musafiru ni yọ́ra pọ̀pọ̀ lọ́jọ́ ajì pọ̀pọ̀ ayé pọ̀pọ̀ jímọ̀ jẹ́ fún musafiru jímọ̀ sí kíni o kìsẹ̀rẹ̀ fún kàmbọ̀ ẹgbọ́rọ̀ mẹ́sọ̀rọ̀ ní sọmọ́sẹ́lá ìfún yíò fún ẹ̀ náà lẹ́ẹ̀sọ́ ibi ń pààyàn kò lè rẹ́sọ́rántì wọn títí ogbẹ̀ awárí makinatu Pepsi makinatu Motina manṣíìnì yóò Dubai Fanta ni Seven Up Mirinda Coca-Cola Fiju Dr. Pepe makina ìtí ẹ̀bá ti ń lọ òun wà lẹ́sẹ̀ títí sá 1000 ẹ̀yọkàn lápẹẹrẹ tí wọ́n sọ 1000 sàbí ilé tó price bí ilé náà ni ó jáde sí ń bí
yóò jáde ń bí ilé ẹ̀sọ́ ọ̀tẹ̀ òun wá ń lọ jímá òun gbé wá ń gbé makínú ní sọ̀rọ̀ kátàkárà ṣẹlẹ̀ láàrin ẹ̀ méjèèjì ṣùgbọ́n kọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́kítà nìdá ìfáàní òní òun sì jùmọ̀ jẹ́nà sí kò sí gbọ́dọ̀ ta kò gbọ́dọ̀ rà bí ó sì gbọ́dọ̀ rà ní ọgbọ́dọ̀ ta ní táìmù sí hajjá ọ àbáhà kọ̀ràkíní àbí ìdọ̀rú lásọ pé ọ àbáhà rẹ̀ fún bí ìdìn láì tààrà ẹ̀ sàlàyé tí a bá ti mọ́ tẹ́jìbìlì jùmọ̀ sílẹ̀ náà ti clear الخطبة على خطبة الأخ خطبة المرأة مباحة ماذا؟ لكن الشارع حرم خطبة المرأة التي سبقك أخوك إلى خطبتها لأن ماذا؟ قد يؤدي إلى العداوة والبغضاء ó ti gbọ́ pé nìkan ti bọ́ ọmọbìnrin kan sọ̀rọ̀ ní ti yọjú lé mọ́ ní wọ́n ní ọ̀dá ẹjá fọ́mọ̀ náà ní ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì kò fún mọ̀ sí istikhara ìyún ni wọ́n wá jí gbọ́ ọwọ́n tẹ́ksì rẹ̀ Jẹ̀mílà nínú ọkùnrin tó lè kú nítorí omi àti ọkùnrin tó jẹ́ pé tara ẹ̀ nìkan lọ́mọ̀ ta ló ẹ̀kọ́ bí ọfẹ́ obìnrin kúkú báwo sí ìrìn lè fẹ́ tó fẹ́ kú fún ìyàwó ẹni tí ọjọ́ pé tara ẹ̀ lọ́mọ̀ ní oníwọ̀n Jẹ̀mílà nínú ọkùnrin tó jẹ́ pé ayé obìnrin ló ń wá oúnjẹ ọ̀wáyá rẹ̀ àtọkùnrin tó jẹ́ pé in tó bá rọrùn ní ṣe tí ọba rọrùn yóò fílẹ̀ tàbí kíyàn òfin ilẹ̀ àbìrí nọ́mbà 1 náà ni ẹni ẹkù fún yàn nínú ọkùnrin tó jẹ́ pé bí ìgbẹ̀ ní máa ń wóbìnrin mi lẹ́yìn ìyàwó rẹ̀ nìkan tó ní ìníkẹ́yàn ọ̀kọ́kànlé ni àbí àwọn oní rùbá ló ti bẹ̀rẹ̀ gan ó ní fún ìfọ̀kànbalẹ̀ obìnrin àti kò ní ṣe pé kí wọ́n fẹ́yàwó ní problemu but ṣe ẹmọrúwà tí ó wà lọ́wọ́ rẹ̀ bàbá jẹ́wọ̀ náà sí ẹmọrúwà tí ó wà lọ́wọ́ rẹ̀ kágbọ́rẹ̀ lọ́lọ́jẹ́ lẹ́gìjì ó ní ọdún sọ ìrìnà ó ní ìgbà tí kí lẹ fẹ́ sọ gẹ́gà bọ́ra brahman ó ní mo kó díẹ̀ ní o èmi ni mo fẹ́ kú fún ẹ bọ́ mẹ́rẹ̀ wọ́ sọ láti ìjọ yìí òun ti bàpọ̀ fẹ́ kú fún tóòtọ́ mo lẹ́yìn mo rẹ̀ wọ́n ní àwọn àyàmù sí ọ̀rọ̀ mi o àwọn àyàmù kí ni mo sì ṣe bí àyàmù bí lọ fẹ́ dákọ ni àyàmù sí ọ̀rọ̀ ó ti wá túnjọ́ mélòó dáàdì àti mọ́mù náà 2 weeks ni wọ́n fún mi mọ́rẹ̀ tí lú a week
istikhara rẹ̀ wá mú iná ni tí ń ṣẹlẹ̀ èmi ò ṣe pè ọ láfítà istikhara ní àfáàyè náà wá náà sí o ó dé àkúrántẹ́ mélòó ẹ̀ntọ́ àkúrántẹ́ rápù ẹwú ọ̀rọ̀ lẹ́nu òsì àwọn èèyàn máa ń dẹ́rọ̀ fún ọwọ́ ìjọba máa fẹ́ gbà kẹ́kọ̀ọ́ kò rí kẹ́kẹ́ láyé ti ẹ̀jú wọ́n fẹ́ dẹ́wà náà fẹ́ sẹ́ìdì náà dẹ́wà náà sí o mú ti ẹ̀ tí wọ́n lẹ́kì ó kọ wọn yẹn olórí rẹ̀ gbogbo mùsùlùmí ni ṣùwádà ó dá kápùmù náà jẹ́ bí àbúrò yìí brabramán ẹ fún mi mọ́ràn tọ́bá ipá búrò mi ní ẹ kí mo fẹ́ fún yín mọ́ràn máa jẹ́ ọgbọ́ yí wípé obìnrin tí kò tí ní pé ọkọ rẹ̀ gbogbo ayé náà lọ́kọ rẹ̀ ìpìlẹ̀ ni ẹ because ẹyẹ tí ń fò lọ ní ti sánmà wọ́n láà lè kówó lè ẹnìkankan kó ní gbogbo wa náà lájọ ní ṣùgbọ́n ń bá mú tó wà lọ́wọ́ tí ẹ báyìí tó bá fẹ́ tà òun lè ṣe kí ni o òun lè tà ọ̀dà ẹn tí màá ní kábúrò mẹ́wọ́n ni pé ẹn tó àti ẹ̀ bá jọ ń sọ̀rọ̀ lọ báyìí tó jẹ́ pé ẹyẹ tó ti wà lọ́wọ́ ẹ̀ kò ń ṣe níbo tí mi wá sí pẹ̀lú ibi tẹ́ ẹ wà yẹn àkúnmí gbogbo Yorùbá ni ẹ Yorùbá sì máa ń sọ̀rọ̀ ni ẹ àkọ́kọ́ Ọlọ́run tí n bá lè kú fún Jẹ̀mílà mẹ́jà yìí wọ́n dáa mi ní ẹ sí pé mi kù tí decide ní sùúrù mọ́ ó níbi tí mo bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kejì tí n bá dẹ̀ fẹ́yàwó lè kí n má wà ní Jánnà kí ló ní sọ wà wọ́n ní mo fẹ́ bí lè nǹkan ra Abraham mo fẹ́ bí ní ìbéèrè kan kódà tó lọ ń bá pé kí wọ́n á fẹ́yìn wọ́n sọ pọ́lọ̀ ti jí ọ̀fẹ́ mi ni ọ̀dà kápọ́lọ̀ ti jí ń fẹ́yìn tá a wá ń bóbìnrin nìkan tá a bọ̀kùn ẹ̀dẹ̀ nífẹ́ òkèjì náà bẹ́ ọláfihàn ọláfihàn ẹ̀wù gbólò àfihàn sísẹ́ iná wọn òkè ó dá ẹ jẹ́ kí n parí ṣehọ́rọ̀ tẹ̀sẹ̀ méjì ìtàkọ́kọ́ yìí kí n wá bẹ̀rẹ̀ bí sísà Jẹ̀mílà sí bọ́mọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ lọ́nà alákúlé sókè àdíyẹ báyìí wọ́n ní ká mọ́ lọ rí kówó lé ọjà tó mọ̀ ìyàwó bá ń kówó lé lọ́lọ́lọ́ gbọ́ pé ọjọ́ lé obìn jẹ́ wọ́n dá ọ̀tíbù àkọ́kọ́ yẹn padà tàbí orí gbólóhùn pé àásì ṣẹ́ẹ̀sì ní gbogbo nǹkan yìí àdánwò ńlá ni ò lẹ́ni tọ́lọ́ bá fi kàn torí pé tẹ̀zínù nǹkan ńlá ni ẹni tí wọ́n bá zá ìyá náà kankan fún tí ò rí nǹkan míì ju nǹkan lọ́n táìmù kọ́mọ́sì ìṣòwò lọ́nà nǹkan lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ń bẹ lẹ́dìí ọkọ lónìí ń tọ́ ọkọ rẹ̀ wò pé àbáwọn ọkọ nígbà tí wọ́n fẹ́ fẹ́ mi ìmúradẹ̀ ń tẹ́ ń fi bí ipa ìmúradẹ̀ tí wọ́n ti ẹ̀wọ̀n náà bí mọ́ wà ìmúradẹ̀ tí wọ́n sọ pẹ̀lú mi jẹ́mọ́ ọ̀rọ̀ obìnrin àtọ́pẹ́ àdúrà ló gbà o èyí tọ́lọ ń rán wa ó ní ó sún wa mọ́lá káyè wípé in tí ó bá jọra ẹ má fi kóra wọn ẹ sùn ẹkún o ká mọ́ sọkún ọ̀dọ̀ lọ́lọ́ wà ṣùgbọ́n á sùn ẹkún ìlú súnmọ́ wájú Ànábì sallallahu alaihi wasallam Ànábì dáápọ̀ mo wù mí kẹ́ fi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọgbọ̀n ẹ ń bá ń tẹ̀lé Ànábì lọ́gbọ́n o ẹ lọ wò sẹ̀mí Ànábì kó tó di Ànábì àwọn nǹkan wo ló ṣe nínú sẹ̀mí rẹ̀ kó tó di Ànábì tó jẹ́ wípé káka nǹkan sí pé ìjọba olóòbìnrin bẹ̀rẹ̀ rẹ̀ ìjọ́nà lọ ìsàlẹ̀ tí ìdè
kò sólósì kò sí ẹtì ẹ̀rọ mi sínú gbogbo àtànà bí fọmọ rẹ̀ fún fil jahiliya jẹ́mọ̀ wà tarikhu bayna aydina kò sí ọkọ ọmọ ànàbí kankan tí wá máa wá gba oúnjẹ ilé ànàbí torí wípé kìí sí ìdùnnú náà gẹ̀ẹ́ ni fọmọ ẹ bá tọ́ máa jẹ́ ni òbí tó bá dẹrú ẹwù àbúsẹ́nàbù yóò bá mi lọ àbúsẹ́nàbù ló sì ń jẹ́ ọkùnrin yóò ta ló yẹ kó wà nípò pé wọ́n jíjú fò ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀sìrẹ́sì ni kìí sáàṣẹ́ ẹ́sìrẹ́sì èèyàn ebẹ́ ẹ́sìrẹ́sì ọlọ́run ni ọlọ́run tí mo jíjú fò pẹ̀lá ní ẹ̀rẹ̀ tó jẹ́ ẹ́sìrẹ́sì ẹ̀rẹ̀ yọ lámì níbo tí wọ́n bá ní ẹ̀kún ẹ̀kẹ́kùn mọ́ obìnrin tó ti lọ ilé ọkùnrin ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sí ìgbòrúnbùlẹ̀ tí ń gbọ́rún àyùbà tẹ́yìn náà tó ń sọ yìí wọ́n ti wà síkìtì jù wọ́n ti ṣèkíní kẹjù wà dúró ọdún tí ẹ ti ń gbé ọ̀pá àṣẹ ọmọbìnrin yìí káàkiri wọ́n sọ tí bá rí pẹ̀lú sọ ọmọ tó ń sọ náà ibi ọ̀rẹ́ Ibrahim Saheed náà kàn bèèrè kírókò lọ́wọ́ mi ni lẹ́wọ́jọ́ ló ń dúró bọ́kùnrin sọ̀rọ̀ mẹ́wọ̀n ewu gbadúgbò wà láyé báyìí sí lọ sọ́sọ́ tó tọ́ sọ fún mi orí ń fọ́ ní kíkà láti skú gbogbo wà láhùn wọ́n wá fẹ́ ló fi jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ ìgbọ́n kí wọ́n sọ pé èèyàn gbọ́n mo rí pé ojú tí lò kó ń tọ́pọ̀ wọ́n kàn ronú fúnra mi má rí pé gbogbo ẹni tí ọba ti lójú tí wallahi ìtẹ̀ bá gbé lọ láàbù wọ́n bá pé ọpọlọ rí òpè mo fọlọ́n bùra lórí ẹ̀ idha lam tastahi kò sí ọgbọ́n tẹ́bá tí Yorùbá lójú tí tó kò kò sí òtún tí ò lè ṣe kò lè pín ọpọlọ tán lábẹ́ ẹ̀bẹ́ kò sẹ́ntọ́ kọjá àdánwò lọ́dọ̀ bà dẹ́dà ṣùgbọ́n ká máa bẹ̀ ibi tẹ́kún ọba wà kọ́ mọ́ jẹ́mi wọ́ lọ́bì ìdáníà ìta nínú ṣe ìtọ́ ò lè fẹ́ gbárù wa kọ́ wá get 3 step wa tàbí kó dìran tó bá fẹ́ gbẹ́ wọn nílé oúnṣẹ́kù kí ni ó ṣe lọ́bẹ̀ ìyọ́ gbàmọ́ chọ́ọ̀chì kí ni ọwọ́ ọ fẹ́ gbá mùsùlùmí jọ léyá mbò ní ó ti lọ pàdé wọn yídì ní wá sí yídì àdúrà ni o Ọlọ́run ti bọnú ara wọn ṣùgbọ́n ó fààyè kálù ọpọlọ ilẹ̀ káwà fàlúwàtí ṣùgbọ́n tí ó bá jọra wọn kéèyàn kẹwò pé morun bọ́lọ̀ lápò morun mọ́ta lápò yọ́ lẹ́yìn o morun ta ní mo bọ́sẹ́ kí ni o ìmọ̀ lẹ́yìn o kó tó mọ́ lẹ́yìn ó tó dọ́wọ́ rẹ̀ náà kí ló fà àfà lọmọbìnrin ọkùnrin tàbí ọmọdún 8 ọsọ ọmọ Bukhari sọ Muslim ọlọ sí Western ọbọ sí UI ó sì pharmacy ó parí ọsẹf ọwá fẹ́ lọ́kọ bàbá kan wá ń bẹ òun àti bàbá ọmọbìnrin wọ́n jọ dàgbà pọ̀ lókù ọ̀dọ̀ wọn ṣùgbọ́n òun kú olóko tọ́rọ rẹ̀ fi wá síkù tó ń fi kàwé tó fi ti pọ́mọ́ di tó dáì wọ́n wá pàdé ara pàdé ọ̀rẹ́ ọmọ mi kọ́ Jẹ̀lílà ọlọ́mọdé tọ́lọ́mọdé kọ́dà ètò kọ́lọ́kọ́ náà ló kú báyìí tí wọ́n ni bú ní Jẹ̀lí tí náà gọ́dà ó Jẹ̀lí bẹ́bẹ́ níbò lówó náà Jẹ̀lí ní kọ́dà Ọlọ́run wá sí wà Ọlọ́run wá gbogbo iye tí ń ṣẹlẹ̀ ló kó wáyé Jẹ̀lí pọ̀ kọ́dà gbogbo àwọn tí ẹ gbígbàdó òjò lọ́dún tó lọ tí ẹ sọ́ọ̀tì ní ẹ ti wá bá lọ́dún tó ti fún kálukú wọn mẹ́rẹ̀ kọ́dà ẹgbẹ́ àgíríkì ìsìn oníjúwelẹ̀ tí
tí wọ́n ń gbìn sí fún ọwọ́ mọ̀ ń pa sùn pàpẹ́ pọ̀ àwọn ilẹ̀ tó bá mọ́ kí kẹ̀kẹ̀kẹ̀ wọ́n sàṣọ gbé léyìn kẹ̀kẹ̀ pé ṣé ó tó ọkàwé pẹ̀lú náà ìwé bó ọba kẹjà ilé ìsì ẹ̀rí champion ní lógún ọ̀dọ́ wà bọ́ ni ọ̀rọ̀ jẹ ìlà tó ti sọ ní ìṣẹ̀kan náà ọ̀rẹ́ àtijọ́ ń bá wò láti kékeré ló bá bẹ̀rẹ̀ sí pàṣíwìdì ọ̀rẹ́ rẹ̀ pé ṣé kí ọmọ mi wá pọ̀ wọn fọmọ rẹ̀ ní àjá ọ̀rẹ́ wa kò ní jẹ́bẹ̀ nítorí ọ̀rẹ́ wa náà gbọ́dọ̀ jákẹ́rẹ́ bàbá ń bá gbà láti fi ọmọ yìí fún wọ́n tún wá wo lẹ́fù ẹ̀sìn wọn bára mú lẹ́fù hírífà yìí tó lè di owó tá a fi ń sẹ́sì kò bára wọn mú lẹ́fù expression kálukú gan kò bára mú bàbá kìnnà bàbá kìnnà wá ní àlè jẹ̀bi tó bá ti jẹ́ pé torí ọlọ́run tó so èmi àti ẹ̀pọ̀ láti kéke tá a fi jọ ń sọ̀rẹ̀ ìlà bá fi ṣe àlè jẹ̀bi wọ́n lè jẹ̀bi wọ́n lè jẹ̀bi ẹni kẹ́kẹ́ wo sọ̀sọ̀ ní ọmọ kíw wà lẹ́ ọmọ kíw eléyìí tí ọmọ kíw dáadáa wọ́n lẹ́gbùn tí ṣẹlẹ̀ nílẹ̀ yíbò yìí ọ̀rẹ́ wọn kú wọn bọ́ nínú ọlọ́run South Africa náà kí o mọ̀ pé wọ́n fi ọmọ ẹ̀hún ọkà di ẹrù rẹ̀ ní ẹlẹ́yà ẹmójútó ọmọ ẹ̀yọ́ ọlọ́run sì fi ilẹ̀ fún yín tí mo fẹ́ lọ jíṣẹ́ rẹ̀ ní South Africa mo sì mọ̀ pé yóò mú lé lọ ẹlẹ́yà ń wọ̀ dá yín o ẹ má dalẹ̀ ọlọ́run lótìtọ́ 250,000 naira ní ẹ pé tíkẹ́ẹ̀tì ọlọ́run ti bàṣírí ẹ̀ ṣùgbọ́n bá dídà mọ́ pé 5,000 tí wọ́n fẹ́ fún yín ọmọ bí ó ṣe dúró dìgbà torí tí ẹ̀ náà bọ̀ lọ sí ìyàwó kan ọmọ márùn ó wá fi 5,000 lẹ̀ fún tí wọ́n bá fẹ́ mú jọ gẹ́gẹ́ 1,000 sọ kárí wọn ó sì mọ̀ kí ọkọ̀ rí ọ́nà ọlọ́run mójútó dàbí kó ní mójútó ọlọ́run ní bá mójútó ká tó wá sọ ẹ̀ ń tẹ́ pé ìsáàfà ṣe bẹ́nu kí o lẹ́wà láti ìjọ yìí tá lè bọ́ta ní ilé ònìkan sọ wípé mo ti dàfá mú ní kí ló dá yín lójú tẹ́ fi sọ pé ti dàfá rẹ̀ ó ní ẹ̀tẹ́lẹ̀ ẹ̀já ibi tí ọba ti sí ibi tí salúrì bárakàlàfíì ṣé ànàbí gan sọpọ̀ ẹ̀mẹ́jì ebe ṣe ká ṣùṣùn jọ́nà lọ ní salawatu rabbi wa salamu alayhi so nítorí sí bí wípé àtàrà fí ma yàtẹ́sìmò fí ìlmẹ́láwù làálá onílà hatta wadu Allahu yadahu ala sadrihi fa araftu ma fi samawati wa fil ard so clear báyìí jẹ́mọ́ ilé ayé bébí bá ń pààyàn àájẹun ni ebi ń pa ọbọ̀ mọ́sálásí yìí sí àti àmà omi ìjọwé ó lè ṣiṣẹ́ tó bá jẹ́ wípé wọ́n jí yín gbé ní tàbùsì wọ́n wá tí yẹn mọ́bì kan nítorí pé ìṣẹ́ tọ́ lọ́n ọlọ́run sí bẹ́ẹ̀ fún Khubab ibn Adi tí ọlọ́run wá ń fún ní èso àdìjẹ náà jẹ wọ́n sì so mọ́lẹ̀ mọ́ká òní sọ pé níparí orin rẹ̀ orin ẹlòbí méjìlá báyìí ṣùgbọ́n tó gbà wá tó pé dáadáa inú wọn ni Ibn Sa'di wà fi Tabaqat walastu ubali hina uqtalu muslima ala ayyi halin kana fillahi masra'i àmì ìgbà wá ní ala ayyi janbin kana fillahi masra'i wa dhaka fi dhatil ilahi wa in yasha إلى آخر هذه الأبيات أبرق قالوا لقد جمع الأحزاب أولي وألبوا قبائلهم واستجمعوا كل مجمعين أقول أبو ما هي لا 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 شو أتكلم يا باي
no? ẹjá lórí mẹ́rin kákàsọ wípé ẹjá múdẹ̀ lílo ẹ̀kọ́ wá káfí wá túmọ̀ hajà ìgbàláwà kú mẹ́rọ̀ dọ̀rọ̀ káfí lè bọ́ sí fún tọ̀báyà ẹni gbogbo tàṣù ẹjẹ́ mọ́ nàbá 5 wà kí wá fi mú ẹ̀rì wá al-muharram li ghayrihi tó change padà ṣe fi ṣe number 5 àbí kí n fẹ́ kọ́ dàrú ṣùgbọ́n kí n sọ wípé ṣe ìpá sọ wípé al-hajatu tubihu al-muharrama li ghayrihi lad-darura kọ̀ ní ọmọ káwà sọ wípé ká mú number 5 wá àbí tó sì jẹ́ pé al-muharram li ghayrihi ni káwà lò ní hajjá tàbí ẹjẹ́ àdàmúwá libasul harir àbí lúbùsù lúbùsù harir liman bihi hikkatun laqad adhina rasulullah sallallahu ta'ala alayhi wa sallama lubusa lubmada الحريري للزبير ابن العوام لمن؟ وعبد الرحمن بن عوف لحكة كانت بهما كما جاء في الصحيح كما جاء في ماذا؟ إليه كما وقل لي سألك ويتقبل جلوني باي sẹ́ẹ̀mọ̀ wípé wọ́n láàgbọ́dọ̀ wọ́sọ àlárí aṣọ yẹn wá rí sáàmà wọ́n sọ kọ́bá ìtí mọ̀ sí gírígírí nǹkan náà láàrín mọ̀ sọ ẹ̀rì pé ìsàlẹ̀ wọn yí máa ń họ́yàn lá àwọn aṣọ kan bẹ tí máa ń họ́yàn lá in bẹ́ẹ̀ àwọn stọ́ọ̀fù náà gbà mí tí wọ́n wọ́n sẹ́rẹ̀ bí pé kò ní smooth ọ̀dà pọ̀ fẹ́ bá ní kúrú náà sẹ́ẹ̀ tó bá fọwọ́ rà báyìí ó ti họ ẹyọ ṣe ẹ̀pọ̀ tí a bá bóra kù àwọn náà máa ń ra àlòkù jàbẹ́ torí ọmọ ń lò dí rẹ̀ tọwọ́ bá ti rìnà mọ́ kí ló débẹ̀ àrìsìkọ́lá nígbàtọwọ́ ìdí kí ọmọ ń lò ní sí àjẹjẹ o lúsùl harir liman bi hikka ẹni tó ní hikka kúrúnà kọwọ́ sọ àlárí laqad adna rasulullah sallam lubus al-hariri li Zubair bin Awwam Abdurrahman bin Awf li hikkatin kanat bihima nígbàtí ẹni hikka ilé ìdọ̀rúrọ̀ ni ó sún ọlọ́bẹ̀ ní àbí hajjá barakallahu fikum kí ó tẹ́ fi mú hajjá kò lè pa wọ́n ṣùgbọ́n yóò máa ní wọ́n la
bákan náà kí wá ní hukumu rẹ̀ ṣé tí wọ́n bá ti bọ̀ lónìí ayo barakallahu fikum gbogbo tí wọ́n sọ mo fẹ́ kó clear padà ṣùgbọ́n wà lọ ọmọ lọ ẹ máa sọ bẹ́ẹ̀ kọ́ ìdà mí ni ẹ pé idha ammatil hajatu kanat kadoruro mo sọ fẹ́ ká yanjú lílo ní ká mọ́ bà tún padà ká wípé but ma kọ̀rọ̀ mọ́ sàlàyé fárúkù kẹ́ tó ń bẹ láàrin dọ̀rúrọ̀ yàtí hajjá nípa pé jẹmọ́ kìíní yóò ẹgbà bá débi fòrú náà máa sára yẹ mọ́ rẹ̀ bí idhnillahi al-wahid al-qahhar هذا ما جاء قول لوني تريد وجوت الله هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم